Kakale ẹni ó bá gbà ní mùmínì ẹni tí ó bá gbà ní kèfèrí ẹ má wá kèfèrí kí mọ́ wallahi ẹ má wá kèfèrí kí mọ́ alladina yunkiruna ni'matallahi kèfèrí Ọlọ́run pè wọ́n àmì ní ẹgbẹ́ àmì kí lẹ́ mọ̀ wá káàkiri ẹjọ́ tí wọ́n fi káàpidán káàfi ṣe fàárí lọ́lọ́run fi gbé Musa wá kó ṣe mùjísà kí pọ̀pá máa dejò ètò wọn fi ṣe fàárí lónìí kéèyàn jáde kó dùn rí ó wà lára bàbá ó sọ̀rọ̀ kó dùn gbọ́ ó wà lára bàbá kẹ́lẹ́ bá wọn lé kí wọ́n dùn gbà ó wà lára bàbá wọn ò wá láhùn. tí ẹ bá wá yanjú mímọ́ ìjọ kan ni mo wọ láìbírì wọn wọn bá ṣe dé àwọn kan mẹ́rin bá ní kí n wọ bẹ̀ wọ́n fẹ́ lè jí tíra kan pé ẹyọ kan níbà. abájọba ní téèyàn èkú èyí wọ́n máa sọ̀rọ̀ tuntun ni. àwọn tí wọ́n bá ń gbìyànjú àti bá wọn takò yín wọ́n rí tíra kà ní ẹni wọ́n bá ka tíra ò ní takò yẹn. báwo bá sì takò yẹn ó gbé ẹ̀rí wá iná ni ẹ wọ́n ní sìn wẹ́. Ìlọrin lèmi ti wá o èmi sì gbà fún wa tó inú tọkàn màmá mi ti máa ń pè wọn ní kàwú mi jàgàbá mọ̀lẹ́mí náà láyé mi àwọn tá a wá pè ní kàwú ayọ́ ẹ̀kẹ́ mọ̀ yí pé n tó kún yẹ́yẹ́ ni wọ́n tí mo ní fọmọdáwákà yìí bàbá lórí mi mo rí yín bẹ́ẹ̀ bá sì rí mi kì í ṣèjà bàbá láàánú ọ̀sà àti mọ̀mí kò sí má fi mí dára tí ó dá ẹ̀dá náà tí ó mú mi tí ó sì mí ò ní láti rí ibi àwọn ìtàlẹ́. àwọn ìtàlẹ́ ẹjọ́ kò jẹ́ Ọlọ́run tí wọ́n ń gbẹnu wọn ṣe dáadáa ọ̀tọ̀ ní ká bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ kí wọ́n hó tó lè bọ́lọ́run sọ̀rọ̀ kóhun náà hó. ní sáàtì mẹ́ àwọn àmàláìkà mẹ́bẹ̀ tí wọ́n máa hó bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ tó bá pè àmàláìkà pé Ọlọ́run ń béèrè ọ̀rẹ́tọ̀ ọ̀dà fún àwọn tún ti débẹ̀ èèyàn mẹ́rin ló ṣe rí i lára ẹlòmíì gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá ẹ̀rí kálukú ti ṣe kẹ̀kẹ́kẹ́kẹ́ tí wọ́n sì ń dùn rí wọ́n á kà sí wàá dá sí jùkiri ilẹ̀ inú mi dùn wípé mo bá bàbá lé láàárọ̀ yìí wàhálà èmi ní kí a ká tẹ̀lé wọn kí wọ́n fi wá sọ lánàá wọ́n fi wá sọ láàbí kó tún mú kó tààpù lára pọ́ǹtì kí wọ́n tẹ̀ mọ́ nípa pé àwọn ẹjọ́ ń wọlé bọ̀ pẹ̀lú bọ̀mọ́fà mọ̀ ní stasi. ẹ̀sìn wọ́n ní ẹni Ọlọ́run bá gbé kalẹ̀ ní àmì báyìí ẹ̀dọ́kùnjẹ mẹ́rin wọ́n kẹyọ̀ kan ní ìwádìíjòkó mo lẹ́ni Ọlọ́run bá gbé kalẹ̀ ní àmì báyìí ẹni ọba gbà náà ń pè ní kíni mùmínì ẹni tí bá ń takò ni wọ́n ń pè ní kíni kèfèrí ẹni pé bá nẹ́bi ti jẹ́ àmì ọlọ́pàá kan takò náà fi di kèfèrí àlìhùmá nẹ́bi lọ́kùnrin àlìhùmá nẹ́bi lóbìnrin ọmọ ìyá kan náà làmọ̀jẹ́ ẹ bá ṣe pẹ̀lẹ́ yìí káfíìrì kẹ́gbọ́n àti mùmínì ẹni bá pẹ̀lẹ́ yìí káfíìrì kẹ́gbọ́n àti mùmínì ìgbésẹ̀ ayé rẹ̀ yóò bàjẹ́ ìgbésẹ̀ ayé rẹ̀ bá bàjẹ́ yóò rí wàhálà nílé ayé yóò sì tún sábàámọ̀ lóde ọ̀run bọ́dì ní kìyàmọ̀ ọjọ́ rọ ìgbà tí Muhammad yóò sì pẹ̀ ojú inú òní tó wọ́n sì fọ́ etí inú rẹ̀ yóò sì ní àwọn tí bá ń takò yìí kò ní lè gbọ́ pé àkáìdé ìdìde ẹlẹ́dẹ̀ ni ó dìde inú Jahannama ni ó sọ sí ẹni yòówù tí ń ṣe irú èyí jàre dákun má ṣe ẹrù yẹn mọ́ àwọn ṣe bẹ́ẹ̀ lọ àwọn náà bẹ́ẹ̀ lẹ̀ fún Assalamu alaikum. àwọn ìsọfọ́lọ́ tóbi. أنت للعلماء أمر فقول الشيخ وهم الدين أملا إلهي أنت للعلماء فضل فقول الشيخ وهم الدين فضلا
إلهي أنت للعلماء ستر فقل الشيخ محي الدين سترا فقل الشيخ محي الدين سترا يا من أتى ذنبا وقال فذلتا ẹjọ́ kárùbì tí wọ́n gbé dé yẹn ẹ bá ń ga lé àwọn ọmọ lóòkú lórí. àwọn ọmọ lórí. wọ́yá máa ń yẹ ọ́tà kiri àdókòtò rẹ̀ sì kú yẹ kákàdúgbò náà. bẹ́ẹ̀ni. ọ̀sìnà àmìnà ńlá ìwà ìkóró. Ustaz Kamil ẹ wá tara àwọn òkú lórí bí. ta'ahadi salata Allahi fi kulli sa'atin. على خير مبعوث وأكرم مصطفى ويكفيك هما نور وبي أي هم تخاف ويكفيك ذنبا جئت أعظم به ذنبا وما لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا. ẹ̀rọ tí wọ́n kìíní yẹn wá gbé sí ikú ẹgbẹ́ bí ìnà tí wá ta. Mátìláì wà ámúrò bí àsọ́rítù ẹjọ́ kí àwọn àfáà bá ní ẹjọ́ àìwò yìí ti ń dí sí ọlọ́run lọ́wọ́ nìyẹn. àìwò pọ̀nà. Bàbá wa Rọ̀kìl ẹsẹ̀ dẹ́ẹ̀dẹ́ ajẹ̀bí lónìí. Àwọn kan takú wọ́n ní àṣẹ níwájú ìtàlé. Èmi wá dọ́dọ̀ bàbá lálẹ́ mo ní ẹ gbọ́dọ̀ jẹ́ àdánwò báwọn. Ìdáàbò tó wá sà ìwájú ta gbọ́ wa náà láwa ta kánópì sí. Sáàrin sí àwọn èèyàn léwu. Ìrònú àwọn èèyàn máa yàtọ̀ bí fi dá. Ìbò ní ìtọ́ ọmọdé wá kún ẹ má lọ sípíkà o, ẹ má lọ sípíkà ọmọdé ló kú sórí táǹsọ yóò sọ jáde. Olúwa ni. Ẹ̀rọ bàká ló fi o. Gbàdébà ìparí ìdá méjì nínú ìdá mẹ́ta ó ti bẹ̀rẹ̀ ààrẹ tiẹ̀ náà. Àwọn kìnnìkan kan bẹ tí ìrọ̀nù ṣẹ̀rí àtúnṣe pé àdádálẹ̀ bú àfi ahun onímọ̀ bí. Àbáyọ̀wádìí nǹkan kálukú ti jẹun yọ́ láti ilé wọn àdójá gbogbo ọmọdé bá kú. Kíkìtì mọ́kànmọ́sà 10 minutes péré èyí dáná tó lé légójì ọdún ẹni ká fi ìṣẹ́jú mẹ́wàá ká fi ìsìnkú rẹ̀ ká máa lọ sọ́tì ìgbé tó ṣe. Ẹjọ́ kìí sàṣẹ àwọn olè dàṣẹ tá a bá dé sọ̀rọ̀ kéwú ẹ̀yin tí ẹ̀ bá máa kéwú àbí ẹ̀yin ẹ̀rùndé dọdẹ wọn máa dá sí mọ́. Ìmọ̀ ló ládì ní ọgbọ́n òwe ìmọ̀ ló ládì ní ọgbọ́n òwe ìmọ̀ ló ládì ní ọgbọ́n òwe ìmọ̀ ló ládì ní ọgbọ́n òwe. Bàbá dé ti sàárè náà wọ́n máa dáwọn afá láàmú tó lè jẹ́ gbà ìyẹn ṣe gbogbo sẹ́là lè bá ń dá sí ìmọ̀sẹ̀ lọ́kọ̀ tó kún un lè wádé lọ́rin báyìí. Àbí kí n gbé lẹ́nu máa wá jù mí lọ kí wọ́n bá para mi lójú ọ̀rẹ́ wọ́n bá pa àyàn. Àgbàgbọ́ kan ọmọ kéré kan ṣe jù á lọ kí ní sẹ́yìn tẹ̀ kí ó tẹ̀ jù sẹ́lẹ̀ fáwọn àfá.
kálukú dàtẹ́ ìdè lọ bí iṣẹ́ máa tí kálukú ń gbọ̀rọ̀ ọgbà lẹ́sẹ̀ ẹ wá lè táyà sínú àwọn àfáà kò lè dàbí àwọn akalẹ̀ kéré ojú ọjọ́ tààrà. káà ṣe nǹkan mi là á tó gbé lọ sọdọ̀lẹ́ sínú ọ̀nà ní kí ni kéwú àmọ́lẹ́kàn àlèmọ́lé àlètú plọ́ọ̀gì ọkọ̀ gbọ́dọ̀ sí fún alọ́pọ̀lọ́ tó àmọ́ plọ́ọ̀gì tó dọ̀tí àbí ká gbọ́dọ̀ dọ́dọ̀ tó mọ́ ju àlọ́ ẹ̀ sì wá dọ́dọ̀ tí a tẹ̀lé máa pín sẹ́sì ẹ̀ta tẹ́ta ṣẹ́jú kan lókun bẹ̀yẹ fún mi. Alá ayú àlìmọ̀ ìṣúnú fi kulli hajatin shakawtu ilayka. Bàbá wakilul muslimin mo kí wakilu Abu Rasida mo kí ìwọ̀n wa ní mùsùlùmí fara àfíà small but mighty mo kí bàbá wọn ní sọ nìyí lídà gbogbo wa àwọn ní sọ nìyí wà ní máa wọn wọn takí mo kí bàbá wa lè dùndú bàbá dùndú tó ní mo kí Khalifa mo kí àwọn olùdarí ìṣí wa the prime minister Sodi Yaki mo kí mo wà ní ọ̀fẹ́ àrán mo kí mo kí ọ̀rọ̀ àríbidé sí àṣẹ́yìn Abdul Fattah àríbidé sí mo kí ọ̀rọ̀ àdìkíláàsì náà. Alá ayú àlìmọ̀ ìṣúnú fi kulli hajatin shakawtu ilayka burra farhamu shikayati. Alá ya rajai anta takshifu kurbati. Mo kí àfáà tí wọ́n kọ́ ìyàrá kí ní kéwú. Dọ́nsẹ́ríkì. Ẹ̀ṣẹ́. Fábùlì lórí kúlà wàkùnrin ayàtì. Wọ́n bá sá sí mo kí. Àtàyìntò bí àmà léwọ̀ ìdáhé rọ́bì àtẹ̀yìn. Wọ́n bá sá sí ni wọ́n bí wọn Khalifa mo kí. Fàmá fi wàrà abúlù jàná kàjìnà yàtì. أتحرقني بالنار مجدد الدين مكي يا غاية المنى. مولانا الزبير مكي وزير صدقي فأين رجائي الخليفة ثم أين مخافتي. ẹjọ́ káwọ́ ní kíyàtá mo kí ìyá àdínì àmìrà ìyá àdínì ẹ̀mí tẹ́ wí dáadáa ẹ̀ṣẹ́ ìṣẹ́gbẹ́ ọmọ kí bí ẹnìgbà tó ló ń sáàfà bí àtà kó tí àwọn bá yín wọ́n tí wọ́n ń sọ máa fà àwọ́ àtọ́lẹ̀dọ́lẹ̀ àfà ìjábà ló wà lè wà. Àtàrùkùnì bìnnáàrí yàgò yàtàrí mọ́nà. Àbújá ni ìjábà wà. Bẹ́ẹ̀ni. Àbújá nìyẹn tí ń pè lọ́sí láwọn òde fún prógrámù Yàwá Wọ̀kìl. Ẹ ṣe ẹ̀kú àwọn náà. Fàáyà ọjà yìí, thumma ayna makhafati. Bùkọ́ yẹn wọ́n lè máa lọ́sọ̀rọ̀ ìyàwó aláfẹ́lẹ́lẹ́ ṣe kalẹ̀ gbà. Fàáyìnà raja'i thumma ayna makhafati. Bí ṣe díjà nù títẹ̀ bá ti ṣe kan lásìkò tí mo fẹ́. Tí bá gbáwòrán mi wọ̀ nísìn, ọ̀tọ̀ ní tẹ́ máa wí.
ó yẹ ìdókó ẹ̀yin ọmọ ìmáàmù ìdókó lẹ́lẹ̀. وسبحان من خص نبي محمدا ìdókó. بفضائل تتلى بغير قياس. ẹjọ́ ìwọ́n ìdókó tí ẹ má tó bá kàkà mọ́ ìdókó lẹ́lẹ̀. سبقت نبوته ẹ̀yà náà kò ìdókó lẹ́lẹ̀. وآدم طينة rárá ẹ má kọjú síra yín èyí àga yín kẹ́ máa wò mí ní gbogbo yín rẹ̀ kan náà. وله الفخر على جميع الناس. ẹni bá ní òun bá nẹ́bí ọlọ́mọ èdè ṣòfò. سبقت نبوته وآدم طينة mùkádàmù wa Khalifa aládìẹ mo kí n púpọ̀. وله الفخر على جميع الناس. وله الفخر على جميع الناس. ṣé ọmọ mi náà ń káàkiri ẹ lọ jòkó lẹ́lẹ́lẹ́ kan sí i. gbogbo ẹni jẹ́ wà lábẹ́ tẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn. Ustaz Kamil sọ fún wa ní mo ní wọ́n jòkó. àwọn tó wọ wáìtì tó ń kọlù yẹn. àbí ìbùnú àbí rìdwan. آدم طينة. n tẹ́mi rí kọ́lẹ̀ yìí ń rí ẹ̀yin rí pé àwọn àgbàdo kí olùkú wọ́n sọ pé akọ̀ya yín ló kù. akọ̀yà. máa lọ. ẹ̀rí wọn bí ìyá ẹ̀rí wọn bí àìmọye nǹkan tó gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ẹ̀yin tẹ̀ séèyàn jẹ torí màmá yín. wọn lọ́ máa lu wákìlù ni ẹ̀yin ò bá ń sòkú ẹ̀rọ ọjọ́ tẹ́ wọ yàrá tẹ̀lé gbangba àmọ́ ń bẹ̀. gbogbo tí ò tọ́ abájà nítorí bàbá kéwú la bàbá lọ́ta ẹjẹ́ ìdòkó jẹ́. Sọ ma ti ń gbọ́. فسبحان من خص نبي محمدا. Mo kí bàbá wa al-Wakil. Waliyyun kamil. Ẹ jẹ́ Khalifa lásán ẹ demonstrate ẹ prove ẹ̀. Njọ́ tí agbéyàmọ sí itẹ́ ṣe báwọn èèyàn máa múyàn ṣiṣẹ́ ó sì lè múyàn kọ́ lọ́nà. Èmi lẹ́yìn tó lọ sí mẹ́ra gíláàdì mo ní ẹ má dáhùn bàbá. Bí ìyá tí ẹ bá kú kó mọ́ kírun sí la. Túláàsì kọ́. Àwọn èèyàn máa láì gbọ́ràn. Ń ṣe gbọ́ràn àti èrè kó jí kí wèrè òdì méjì bí tó. àbí. Gbogbo ìmọ̀ràn kẹ́yìn lè gbọ́ fa ìmọ̀ràn àti èrè mà bẹ̀. wọ́n bẹ ní sọ́dọ̀ ní dàlọ́ ọ̀rẹ́ tẹ̀lé. Ń ṣe wá tẹ̀lé tiẹ̀ ọ̀sán mi dẹ̀ gọ̀ bí ìwọ náà ṣe gọ̀. Tani ọ̀nà kún ọ̀bọ̀rọ̀ jáwúrà. Ọ̀rọ̀ lọ́rọ̀ méjì wọn ìgbọ́ràn. Ṣé bí ọ̀rọ̀ tí a ṣe èrè lágbọ̀? Kí wèrè òdì méjì lórí igbá. Ọmọ tí a ti wèrè ní àpàdé. Ọmọ tí wọ́n ránṣẹ́ sí wèrè kó wá lọ mutí wèrè lọ́mọ níkà. Ó ní wọ́n tó ń fẹ́ lọ mutí kó lè dàbí òun wèrè. Bó bá tó ọmọ sísá ní fún òtún wá jọ lọ mutí kí wèrè òdì méjì. وله الفخر على جميع الناس. Ọlọ́wọ́ al-Wakil. Bàbá alájọ kírun sí láàrin. Àwọn obìnrin nǹkan méjì ní ẹgbá mú, wọ́n fi kan lẹ̀. Al-mar'atu in àbí ìdá in sallat àbí ìdá sallat khamsaha wa samat shahraha. Méjèèjì náà ni. méjèèjì ni. Wọ́n lóbìnrin tí ìwà pààrọ̀ wákàtí márùn-ún jẹ́rí tí sàn kiri eré bẹ́ẹ̀ ṣe ń kí bẹ́ẹ̀ ṣe ń kí. Wọ́n ṣe ń gbáwẹ̀. ń gbà á. Bẹ́ẹ̀ ṣe ń gbà ọ́ àlébè wá dákẹ́. Ó ní wọ́n sọ ojú àárọ̀ ọ̀dẹ́n àdá. دخلت الجنة من أي باب شاءت يوم القيامة. sallallahu Muhammad. Ànábì wá dákẹ́ ń bẹ̀. ànábì ò dákẹ́.
àmì ìjẹ́sì tààlà á sọ̀rọ̀ tí ó kúrọ̀sì ẹ̀ ọdún wo ló wọlé kéwú. ẹ̀ka ẹ̀yìn ìfọlọ́bẹ̀ náà. wàláwò ìfàkàrù àti wà lórí eré lò. alájàmí ìnáàsì wàláwò ìfàkàrù alájàmí ìnáàsì. Ànábì wá dákẹ́ mẹ́. Sallallahu alaihi wasallam. Méjèèjì. Àfáà ìdíkà àfáà làwà. Kódà tí ó rájọ́ tí ò sí lórí bá wọn ní ilé ìta dáàdì ní ga fi kéwú. Mo tún wá ní ti bàbá wọn tó ṣe pé ọwọ́ ni wọ́n fi hàn. Kì í ṣe òǹtẹ̀, wọ́n hàn pẹ̀lú ọwọ́ ni. Ó wà lọ́ọ̀ méjì sí. Wọ́n tó ń bẹ. Lọ́tọ̀ tẹ̀ tí èdè. Kíni jẹ́ bẹ́ẹ̀? Ọwọ́. Asiru li khataya inda babika waqifan. Ànábì ò wá dákẹ́ mẹ́ o. Ẹ̀yẹ́ mi lẹ́kọ̀ọ́ mi ẹ̀yùn mú eré adákẹ́ gbọ́. Orúkọ tó wà lè rí ìyọnu Ọlọ́run, olùjọ́ tí ọkọ rẹ bá yọnu sí. Allahu akbar. Bí tí yàrá wákìlì ti kọjá nù. Ọkọ̀ tó bèèrè kú fún tó wá ní èmi náà lọ kírun sí lákòdà àwọn òwò bùbá. Agbádá nìkan náà wọ̀tọ́ fi dé ibi tá ti kírun. Àwọn pé gbogbo ayé ò bá kírun sí la àlẹ́bí náà fẹ́ kí tèmi. Gbẹ̀nà èèyàn ń ká mi lójú bí táwa ayé wa tí wọ́n yẹn sì ṣe. Bísímìláì olùkọ́dà kọ̀ọ̀kan wọ́n máa ti wẹ̀ tẹ́lẹ̀ àádùn ni. Mo ti máa ká ẹ lójú mi ò kú. Bísímìláì kí n tiẹ̀ èmi tí kí n rojú òkan ó jẹ́ tí nǹkan máa lọ àṣàlátù rẹ̀ ránṣẹ́ bí ọba wà. Àkúmọ̀ túláàsì. Àmọ̀ pẹ́. Àti ìmọ̀ bísímìláì ìwà àti dání. Àtòrí ẹ̀kú olè. Wọ́n sì kọ́ ọkú. Ọba sàsọ́lẹ̀ ká má kírun sí wọ́n dá dédé ara tí a ní. Àmì ní ọlọ́run èèyàn wa la fẹ́ kírun sí lára. Olùjọ́ tí ọkọ̀ rẹ bá wá pé mo yọ́rú sí balabẹ́lẹ́lẹ́. Tí bàbá rẹ̀ kí ló bá sọ̀rọ̀ jáde lẹ́nu. Bàbá Sheikh Abdulwahab Al-Khalifa Abdulwahab Ìyèdèjì Al-Wakil. Tí wọ́n bá tiẹ̀ sọ jáde ẹni tí ìyàwó rẹ̀ kú tó jáde nílé tàjọ kírun sí láà sẹ́ẹ̀mọ́ tí wọ́n rẹ̀ ọlọ́ba ń gbàlẹ́rù nù kọjá wájú ọkọ nù wọ́n yege. Wọ́n ti tó. Ó tún wá dùn ní táàtún ṣàdúrà mo fẹ́ kẹ́ gbọ́ tí wọ́n máa ń tì wọ́n mọ́lé ọkọ̀ òkú yìí jáde wọ́n lẹ́ ti ké òkúrọ́ ní òkúrọ́. Lára ìtọ́lọ̀ ń gbé fún ọkùnrin lórí obìnrin nígbà tí àwa Hùsẹ́ àti Ádámà orí pé ọkùnrin ò gbọ́dọ̀ máa sopó obìnrin kó máa sopó obìnrin kó máa ṣe opó. Kó sì máa wà lábẹ́ ọkùnrin ni. على وجهه مما به أنت عارف. Ní kí mo wá sọ mí lónìí, àwọn afáà tí wà bẹ sọ kánrin. Ìjábá sì ti dé. Àwọn imam in council, imam ọ̀fà in council, àwọn sì ní ẹjọ́kọ́ yìí. Àwọn ìjìká tí ò dá só bọ́ lọ́rùn. Mo kí yí o. Ẹni bá kọlù yí, ó so àpò ìyàkọ́. Onígbàtà wọn lé ké ìrìn àrójú àmà nà ní. Ṣé wọn náà jẹ wàkílù mùsùlùmí? Ọ̀tún rẹ̀ pa. Yakhafuna Àbọ̀ tó
bàbá lídà wa tí wọ́n pé lídà wa lè yàn bóyá láti wá kọ́ gàgà lìsọ́nù fẹ́ìdà wàhálù náà àrífì. àbí nígbà wà lọ́dọ̀ bàbá lákín gbàsá àwọn sẹ́yìn ọlọ́mì ní bá rí tó gbogbo ẹ̀tọ́ tó wà lọ́tọ́ wáyé kí يخاف ذنوبا لم يدم أن تجيبها. sórí èyí náà sì lọ́wọ́ àdúrà ní ìyá wa lọ́kìl alámọ̀ọ́nà mi ni wọ́n. aláì tàlá bàbá tá a sì ní ti ń sọ yìí mẹ́ta tí wọ́n bá kàn sí àwọn olóbìnrin ilé bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ̀dá wọ́n máa ń wò pé táwọn lè pè tí ò ní yọ̀ mí lẹ́sẹ̀ ṣubú tani ò ní gbé ìtàní tí ń sọ yìí táwọn kò nǹkan mẹ́wàá fún tí ò ní ku méjì kó tó lọ́dọ̀ olóbìnrin ilé tí ò ní jẹ́ inú kò ní pa sẹ́dà ẹjọ́ mo fọlọ́ mẹ́yìn wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá di kòkòrò náà. يخاف ذنوبا lọ́dọ̀ jòkó لم يدم mọ́tà nínú nínú bàbá rẹ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ mọ́tà nínú. أن تجيبها lọ́dọ̀ jòkó ويرجوك فيها وهو راجع وخائف. torí gbogbo ẹni tó ga náà kí ò ní wà bẹ́ẹ̀ ni ẹni tá a fi nǹkan mẹ́tò fi jíṣẹ́ ó fẹ́ baṣẹ́ ní ó ga jẹ́ ni. bẹ́ẹ̀ ni ẹni tó ń fi rán ni lára ni tí ó sì gọ̀jù láyé ni àfikọ́tù bí kò lè àhàdè kọ́mọ ọ̀rọ̀ mọ́ gbogbo èèyàn alágọ̀ ni ó yẹ kọ́ ọmọ ẹni tiẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ ń dì wọ́n bí wèrè bí ọmọ tó ti sàárẹ̀ láti inú oyún gbogbo ẹ̀ lọ́wọ́ jẹ́rìí mọ́ lọ́wọ́ dì wọ́n yèrè pé. ìyàwó ọkú bá ìyàwó ọkú ó burú bí kéèyàn kó má ma àdúwà rẹ̀ ní sọ̀díkì yìí mo ti lo lárúbáwá láàrin. فيا سيدي ìsìnkú àdúgbò mò lókè wúlò. لا تخزني في صحافتي إذا نشرت. lára tó gbọ́dù tí wọ́n fi pé lágbájá òmùgọ̀ ni kó má mọ ọ̀tá rẹ̀ yàtọ̀ sọ́rẹ̀ rẹ̀ kò ní láṣeyọrí. ọ̀gá alágọ́nù ọ̀gá alágọ́rùn èmi ń gbàdúrà jọ lọ́pọ̀ ìyàwó àlàkìlù fẹ́ràn mi. wàláhì tàlá ìfẹ́ wọn àdára gbogbo ọmọ wọn ẹ̀yà ìkànsì ló wà kan tọkọ wọn ló rọ̀ wọn. bẹ́ẹ̀ni bàbá waziri bàbá wàzírù bàbá mi ni ọkọ wọn nígbà tí dáàdì ló sì dákẹ́ owó ọkọ wọn ló dákẹ́ sí. mo fẹ́ sọ̀rọ̀ kẹta ọba lónìí ẹ gbọ́ rí àmì ẹ gbọ́ lónìí ìwọ́n tó ní mo dun oyè bàbá nù níbẹ̀ yẹn bàbá wà lọ́wọ́ kéè nígbà tó ní wá jẹ imam ń wá rí ibi tí ń sá lọ mọ́ torí rẹ̀ tí mo fojú jọ àwọn ni mo lọ sábà lóru bàbá wà lọ́wọ́ kéè bẹ́ẹ̀ ni ojú wọn ni tí ó sọ wọn tí ì kú ọ̀dẹ̀láyé bàtà ọ̀gbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ ní gbọ̀ngàn ẹ̀rùkọ́dọ̀ àrí dáadáa ẹ̀rùkọ́dù àárín dáadáa ojú wọn mo ti sọ yìí wọ́n sì sìn ájínà kí wọ́n tó lọ àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ torí ẹlẹ́rìí ni mo ní ìjẹ́ wọn sáájà bá wọn mo páàkì sẹ́yìn kúlé wọn àwọn adákẹ́ wọ́n ní torí kí lọ fi lọ́ọ̀ jẹ mo ní mo kéré fẹ́rù yìí ni wọ́n ní tí wọ́n bá kéré àkùn àwọn ọ̀rọ̀ àkùn ojú wọn ní ti ń sọ lọ jẹ́ àgbàlagbà pọ̀ àmọ́ ńjọ́ náà ẹ̀rú bà mí kí n mọ́ lọ sáré tí ó bá tèmi jẹ́. Allahu Akbar. Dáadáa. ohun tó mo sì fi lọ sáájú ẹni pé wọ́n máa rí àwọn àti bàbá tó bí mi. Bẹ́ẹ̀ni, Ó dán. kò dán. Mọ́ra. gbogbo bàbá àgbàlagbà ẹ wá kún mi lọ́wọ́ lọ jẹ́ lọ jẹ́ Bàbá Khalifa. lálẹ́ òdo lè mọ́mù mo ti rí náà rí ìràwọ̀ mi pé mi ń ṣẹran bìkan. níran tí wọ́n máa ń pa mo sacrifice ara mi fún wọn ni. Wàláì. Olùdọ̀tí ní àjò pọ̀. يخاف ذنوبا لم يدم أنك غيبها. mo wà tẹ́lẹ̀ kan fún ọlọ́run ọlọ́run máa lọ́nu lọ́kàn bú ẹ̀rìn ni ọlọ́run kí ní pọ̀ lẹ́rìn níṣojú náà lọ ni ó sì gbọ́dọ̀ tọrọ kí ní kan lọ́ni tọrọ ó rí àtọ́ ìdíje òwe tó bá sẹ́nu ìjàlẹ̀ Muhammad Allahu alayhi wa sallam. pàtó ti sọ lọ́mọ náà fi jẹ́ òun nìkan tó so Kó ń béèrè àwọn yòókù. kó o fi jẹ ìyá iná kó yóò olùkan fẹ́ dá ogun ẹ̀jẹ̀ ọlọ́ni sáníyàn rẹ̀ nù mo sọ ọdún màlìjẹ́ nà padà.
ويرجوك فيها فهو راجع وخائف tẹ́lẹ̀ ńlá mi kú mọ gbogbo ẹ̀yìn gbogbo nílẹ̀ fọ́kà èmi nìkan mọ ẹ̀yìn tí ń tẹ́kù wọn èyí sì wá gbádùn ẹ̀yìn yẹn kù mọ gbogbo wọn lẹ́yìn tèmi nìkan. àbọ̀dọ̀ bá lòlù mi là ń sọ ni ọ̀rọ̀ ilé kí omi kábà ń jà sí kì í sọ̀rọ̀ kí mo ra lẹ̀ wọ́n fẹ́ tà fún mi àníta jù bàbá ńlá wọn tí wọ́n fẹ́ gbé lọ mo ya bí bárakú takú sí. bẹ́ẹ̀ bá kí ni mo kíra mi mọ̀rí àbá. ويرجوك فيها فهو راجع وخائف فيا سيدي لا تخزني في صحائفي إذا نشرت يوم الحساب صحائف lórí Facebook àlìmọ́ yìí dẹ́rọ ìdákùnmọ́ rẹ̀. àwọn tó wà lábẹ́ kánóbì ti rẹ́rìn kánóbì ti ń gba òrùn lóòkè yà ń jẹun. ẹsẹ̀ wọn mo dáṣẹ̀ bí bá ṣẹ̀ṣẹ̀ rán. alẹ́sẹ̀ lọ́fà. táwọn gbàyàwó ẹ̀ tí gbọ́gbà náà mi ló ti rí. ẹ ti tẹ̀ mọ́ gbogbo náà nígbà tí. mo kàn yẹ́yìn ni kẹ́lẹ́ gbọ́dọ̀ lọ́wọ́ àrùbá kí kẹ́lẹ́ gbọ́dọ̀ ní. ẹ láago mélòó mo dọ́dọ̀ wọn. sọ́dọ̀ pé nǹkan ni. يخاف ذنوبا èyí ò bẹ́ẹ̀ mi láàmú. pa ẹni kọ́ mọ̀ ẹ́ kó lọ jù kú yóò láti barika. لم يغب عنك غيبها. jẹ́mọ́ ẹ̀ ní náà. àsìkò tí mo lọ́dọ̀ wọn lọ bí ẹ di bí ẹ kan tó lọ tó wá dàgbàdàgbà o gbàtẹ́kì mo purọ́ kan ojú wọn ni tí sọ yìí. ojú wọn ni. ní ìsọkúsọ kò tó wá tẹnu ọmọ táwa pé lọ dùn ṣé tí mo dùn tó kọ yóò fi parẹ́ kò yẹ kẹ́gbẹ́ gírímọ́ fún mi kò ní kọjá ìjẹ́tẹ́lẹ̀ kálukú ti sá lọ tán. ètò nígbàlá yìí dá sí. ويرجوك فيها فهو راجع وخائف. kíkí ló kù ìjímèrè gbàgbọ́ lọ́wọ́ ọdẹ tán. ويرجوك wàsílì ọ̀kàrẹ̀ wàsílì òdodo ọmọ ìgbàdé tí ọmọ ẹ̀wọ̀n ni òun ọmọ ilé lọ́wọ́ tó bá dẹ̀ sara wa yóò jìyà tó ń sọ ẹ̀wọ̀n rí ara wa ní ọjọ́ tí ọmọ ọ̀dọ̀ gbàjà kí sọmọ ilé wa ní múlẹ̀ wọlé mú lọ mo sọ gbàgbà tó ní ọmọ ilé wọn mú ní wàsílì. ويرجوك فيها فهو راجع وخائف. ọlọ́mọ ìwọ̀n kẹ́gọ́sù àwọn ọmọ wákìlì wọ̀nyí ẹsẹ̀ tí ẹ fi rìn dọ́rẹ̀ kan tó já sí òmùpọ̀ ó kọjá bí iṣẹ́ àjàṣẹ́ tí ń rú ìgbẹ́ lọ àti ọ̀bá lágúnjú kírísítẹ̀nì ní nílé ìdìbò kírísítẹ̀nì lágúnjú bàbá káyọ̀dé ọjọ́ ọ̀rọ̀ lè fi yẹ́lẹ̀ sáńsọ̀ ti ń gbọ́ ọjọ́ ọ̀rọ̀ lè mí. وفاء الأهد. ìyá wa ni wákìlì ó wà kọ́ mẹ́ta àwọn olómi ilé ẹ̀rọ sọ yín dáadáa ní o bàbá rẹ̀ lọ tó pàdé o ẹni bá bí ọ̀nìkan kọ́ níyà rẹ̀ ẹni tí ò fẹ́ kọ́ ṣubú ìyá rẹ̀ ni. Allahu Akbar. ìwọ mi ìtọ́ mú ìyá rẹ̀ ní ìyá tó bó ti jẹ ẹ̀gbọ́n rẹ̀ ìyá kọ́ sí léyà ni ẹni tí ò fẹ́ kọ́ kù gan níyà rẹ̀. Allahu Akbar. ẹni tó jẹ́ ń fi méjì. tí ń dáàbò bò ọ́. Allahu Akbar. wọ́n ní talẹ́ni tó jẹ́ olóríire jù tó fẹ́ràn olóríire talẹ́tọ̀ àwọn amẹ́rìndéjì ẹ̀gbọ́n man yuhibbuhu ẹ̀ tó bá fẹ́ràn olóríire ni wọ́n ká fún àlèhù àbẹ̀rẹ̀ tí ń dáàbò bo olóríire tí ò fẹ́ kí nǹkan ṣe olóríire ni wọ́n bẹ̀rẹ̀ tí ò fẹ́ kí n parẹ́ níyà ìwà ọlọ́run sì ti wọ́n rí ọ̀nà rẹ̀ ọwọ́ ni wọ́n múra kankan wọ́n náà kú o bóyá bí ṣe ṣe nì. Sàdíkì èyí ti wà láàfin ọlọ́fà báyìí fún program tá a fẹ́ bẹ̀rẹ̀ lónìí mo lọ bẹ̀rẹ̀ lóru àná ni bàbá lèmi náà bá wà òní làwọn ilé ọba tàbí òye ń jó bọ̀ kọ́ńtù wa má ba mi láàfin àbùkù ni
nítorí ẹ̀rọ akẹ́kọ̀ọ́ tó sí ẹ kábíyèsí lọ́dọ̀ àwọn tí a wá kí ẹ bẹ́ẹ̀ni àti gbogbo olórí àti ìjòyè àtàǹfààtì àtọ̀bà aláàhọ́ ọba kó lọ́ba lẹ́yìn tí ọmọ òkú ní kábíyèsí máa lọ ní àwọn agbọ̀n títọ́ rán ìwúlò wọn láàfin lẹ́rìn láàrin ọlọ́mọ ọba ìyàwó àlùwákìl olùmètò ni wọ́n èyí náà sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́jà ẹni rí rọ́pò wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله mo kí àyíká ilé bàbá mi tó kù láyé lọ. الرحمن الرحيم. bàbá tí ẹjọ́ kó dáadáa bẹ́ẹ̀ bàbá yìí ti ní sọ̀rọ̀ bàbá tí ìfì máa mú. khalifa gbogbo ayẹyẹ ọmọ ẹ̀rọ mu lónìí àtìta àtìdálẹ̀ kómi nínú ẹjọ́ kó dáadáa bẹ́ẹ̀ bá ẹjọ́ kó ní sọ̀rọ̀ ẹ̀fẹ̀ yìí ti tààrà. وأوفوا بالعهد ìyẹn kọ́ ni mo fẹ́ sọ dáadáa kí dáadáa yára ìgbà náà. وأوفوا بالعهد إن العهد àwọn àfáà sọ̀rọ̀ tó pa gbàgbé ẹ̀ àwọn àfáà tó lọ nígbà táyé ń bẹ láyé wọ́n sọ̀rọ̀ àwọn wọn láwọn nìkan làwọn sọ̀rọ̀ gidi wọn ò rí jẹ́ ìwọ̀n náà ló rí jà ẹ̀dọ̀ wọn ò sọ tán because ọlọ́run ló mọ iye kan tí ò tí ì dáyé gbà tẹ́ sọ̀rọ̀ wọn kalẹ̀ wọn tí ò tí ì dáyé gbà tẹ́ sọ̀rọ̀ wọn tó bá dé kí là á fi dá. ṣùgbọ́n méjì ló wá bá nábì àdókòtò ẹlọ́jọ́kó bàbá ilé òdìwó ní ẹlọ́ ẹ̀ lẹ́jọ́kó ilé òdìwó ní mọ̀mọ́ yín ti lọ́kàn tó lọ bí yín sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà inú fi ń wò ní látara pé ilé kan náà láti jọ wá ẹ̀dùnkú lórí àga gbòòrò ẹ̀rọ. إن العهد كان مسؤولا إن العهد كان مسؤولا. ẹ̀yẹ wẹ̀ ní náà ta ló kéèké wúke bá wa láyé ní ikọ́ àwọn méjì ló wá bá nábì ọmọ kan bá nàró ó ní sáadé sùn tóbi náà sáadé kíìsì adé fún ọkànlá ànábì náà tó bá bàbá kan ní èmi ń kọ́ ànábì ní kò láì ní pẹ̀lú wọ ọmọ bá yarí sẹ̀rí àwòdọ́gba ó ní sọ ìdájọ́ náà kò báláǹsì lórí wa ànábì ló báláǹsì ó ní sẹ̀bẹ̀ ilé mi ò lè ṣe bàbá ìṣe lè ṣe ànábì lọ ọmọ tó ń sọ ni ìwọ nílá transformer rẹ níná tó o bá fọ ọkọ obìnrin láàrin wákàtí mẹ́rin ẹ̀gbọ́ tẹ́sán rẹ ò ní wálẹ̀ ọ̀ọ́fàn kò dínwó. ọ̀rìn àmọ́ bàbá eléyìí kò sí lọ́wọ́ lára rẹ̀ ó ti di làwú. ìlera hama wà bẹ̀rẹ̀ àfíà sáwọn kéwú débẹ̀ o. àbí ohun tí èmi ń ta kò ń bẹ̀ àbí ìjẹsẹ̀ gbọ́ lónìí tàbíkìbù mẹ́rin tí àtàríhìbù mẹ́ gbogbo tó bàbá wa jọ fi dẹ́rù bà wá tẹ́sí wa fi dúró déédéé ọmọ ẹ̀sìn ò gbọdọ̀ fàya tó bá fi fàya wọ́n bẹ̀sẹ̀ jẹ́ àyẹ̀wò bàtà kírun sọ orí tó lè ṣe aláàbò kírun sọ orí ibi tá a ti lè wọ̀ kàn ní àyẹ̀wò bàtà kírun tó kù níbi tó ti lọ gbọ́n sálángá náà bàtà gbẹ́ ìrún nìrún tàbá kò ní ọ̀rọ̀ náà tàbí kò ní ọ̀rọ̀ ànábì ìyáàtò sí ni pé ká ṣe ẹ̀fọ́ pọlọ́dá pé sótọ́ àbí òtọ́ ẹ̀yìn àwọn ẹ̀yìn ní bá sọ̀rọ̀ ẹ̀ní náà yàrá yín tẹ́ sọ tẹ́ gbé fóòmù sí kí ni ẹ̀kọ́ ṣe kẹ́kọ̀ọ́ wọlé ẹ̀wọ̀n bá tàbí ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́ni yàrá yín kẹ́wọ̀n bàtà wọbẹ̀ kẹ́wọ̀n bàtà wọlé bẹ́ẹ̀dì أن تعبد الله كأنك تراه إن لم تكن تراه فإنه يراك. ìlera hama wà bẹ̀rẹ̀ àfíà mo fi ń jẹ́ pé lágbájá mọ́ náà yányá olùkọ́ ọmọ sọ́lọ́ bẹ̀rẹ̀ pọ̀ ń wò báyìí bí ẹni pọ̀ ń ṣe kí ni jàmbá ìdákùn tá ń lè rọ́nà nínú wa tí wọ́n bàtà déwájú ẹ̀
bí ààrẹ dà. kẹràmọ̀ fún wọn wà. àbí. owó lọ jágbe wọn Musa. Ọlọ́run ló dúró báyìí o sáà tó káwọn bàtà níwájú ẹ̀ tí o bọ́lọ̀ kí wọ́n mọ́ sápẹ́ bọ́ bàtà rẹ̀ iná kápẹ́lú wá nínú mọ́kọ̀ dáṣe tó wà. kẹràmọ̀ fún wọn wà. látọ̀dún. àti pé níbi tá a ti fẹ́ kírun ẹ̀gbọ́n a ti fọ́ ọmọ dàbí ní àmà kírun bí ìlà tí ní yàrá kúlù àmà jíjà wọ́tọ̀ hùwà. sọ̀hìn àlọ́bìnrin sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ọ̀nà náà tọ́lọ̀ ń dá fún mi gbogbo ẹ̀ ní mọ́sálásí ó sì jẹ́ mímọ́ ibi tá a ti ń kírun sókun náà ìgbà tó bá rí bẹ́ẹ̀ ó ti di mọ́sálásí. wọ́n mú ẹ̀wá fẹ́ fọgbà ẹ̀sìn ya ẹ̀wá rí nǹkan mi jẹ́ ní kéjú ẹ̀lẹ́wọ̀ bàtà ẹ̀wá ní nǹkan mi ládùn tó kún ayé. àrífín. bàtà wọn náà ti ẹ̀lẹ́wọ̀ tó jọjú bàtà tó fi táyà mọ́tò sí. ọkọ̀ táyà bàtà tí ọkọ̀ ti lò lórí orí ikú kó tó yẹ sí ní ẹsẹ̀ tiẹ̀ bàtà dẹjá. kò dáa rárá ni ọlọ́run la wí o ẹ wá wọ àfihàn àwọn ọba ayé ẹ wo bí táàtì bọ́ bàtà ká tó ríbi tí ẹ wà. wọ́n tún sòfin pé láàfin ọba ẹ gbọ́dọ̀ gá ọbẹ̀ làbá ẹ̀ tẹ́ bá ga ọmọ àná yìí ni láàfin ọba Sókótó Sultan kódà tí ẹ̀ sì sí wọ́ bàtà kó tó gbà ọ́ lẹ̀ lọ́wọ́ wọn tí ń nà ọ̀rẹ́ ti kọ́ tó rí bẹ́ẹ̀dì. láàfin ọba Kánò bàtà láàfin Sunúpé báyà gẹ́dọ̀ sí. wọ́n lọ débi pé ọkọ̀já tuntun ṣe àwọn tó ní páàrí ọlọ́run láàmà wá rí fi ó wá ní iná takùn tàrà hù fa iná orí ara wọn. tí o bá rọ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni ó mú ọ káká kò mú ọ káká ẹsẹ̀ tó fẹ́ gorí bẹ́ẹ̀dì ìyàwó rẹ tí ò ní bọ́ bàtà mo tó ní ọkọ̀ ọ̀dọ̀ nípa àbórí yín dàrú ni ẹ̀bọ́ bàtà yẹn máa fẹsẹ̀ burúkú yín gorí kóòrò mi ní lè gbé ìrọ̀lọ́ sí ìṣẹ̀kọ́ tó gorí bẹ́ẹ̀dì ẹ lọ wẹ̀ ẹ́ rò bí ká bá dùn. ẹ sì fọ́nù mọ́ tẹ́ bá mọ̀ lẹ́nu ń bùtì wọ́n lẹ́nu ní ètò lágbèjú lójú àgbò ìkò fẹ́ ní ìyàwó rẹ̀ ló yarí wọn lọ́wọ́. Bàbá, àwọn ìjẹ́jẹ́ ṣeun, ẹ ṣeun, ṣe é mọ kọ́tìrà jáde lórí ẹ̀, òun náà tí ó kò kò jẹ. Gbàgbọ́ mi kìlọ̀ lọ́wọ́, Ọlọ́run ní Jìbìrìlù jáde wọn ní kó wọ́n tẹ̀sẹ̀ rẹ̀. Méjèèjì ni a ṣe, nítorí fi mú ìyàwó bàtà kírun bóyá ọlẹ́gbò lẹ́sẹ̀. Ẹ̀gúngún ẹsẹ̀ wá ń ro ọ́, àbílẹ̀ gbóná náà mọ́jì ló gbóná wa. Àbójúrọ̀ ilẹ̀ dẹ́rọ̀fọ̀ ọkàn wá ń rìn ọ̀rẹ́ fẹsẹ̀ àfikọ́wọ́ bàtà. Ìdàlú rí dé nàbọ̀ fẹ́ sin òkú níbi tí kọ̀díṣàn rẹ̀ ò fa tára ní ọ́ fún nǹkan tó ń rí lẹ́lẹ̀ wọ́n bàtà ń gbà náà. Kí wọ́n ní àlà? Gbogbo bẹ́ẹ̀ ló mọ̀ ẹ̀. Wọ́n tún kìrẹ́ẹ̀tì wọ́n dá àyè ìyọ lọ́tọ̀ ni. Ẹ jọ ẹ má fọgbẹ̀ sí ya. Mo kẹ́tí àkàn lọ́wọ́ lórí mo fi wá bá mi lórí ẹ̀ wọ́n á ń dá láìbì kan mo ní kà máa ń gbóbi dáadáa tí mo lè tú yìí jáde ó náà tó bí ọlẹ́sìn ó bàjẹ́. Ó wà tó wá ju òun náà ló dúró tì mí mo ṣe kí n tú yìí bòde gbogbo tẹ bá ti wá kí àfikẹ́ tù ìmọ̀ ìrètí fi mọ̀nà kẹ́tọ́ máa sì yẹn lọ́nà. Àwọn tí ò fẹ́ kàn sí tẹ́lẹ̀ eléyìí àgbọ̀dẹ̀ àdèsímọ́sì eléyìí àdèsímọ́sì gbogbo táwọn àjọ fi dẹ́rù àwọn èèyàn tẹ́sí fi wù ọ́ sí èyí wá fàyà ẹ wá sọ ní bẹ́ẹ̀ tẹ̀lé yẹn mu. bẹ́ẹ̀ni káàbọ̀ bẹ̀rẹ̀ àmọ́ bẹ̀rẹ̀ àbẹ̀. bàbá tiẹ̀ kí nǹkan mi náà mo tó wúlò fún wa pọ́sínálì ń bẹ láwọn tí máa ń wá gbé agídí kan lẹ́ta bá ti jáde yóò bá ìwé yẹn lómi ìfẹ́ ni torí kò fẹ́ ṣe tẹ́lẹ̀ yóò wá fi kẹwàá aláàfáà lórí àwọn ṣe.
wọ́n dáre kírísì obìnrin nínú àwẹ̀ bá a fà kan ṣe wí lọ sẹ́rù tó wà lára àwọn tí a sọ ló wà lára tí a ìwọ tó ti kírísì obìnrin tí kálàmù rẹ tó ti gbé tàdá sẹ́nu. látọ̀ kẹ́kọ̀ọ́ owó yẹn nu tv kó o sì sí èrè lọ́wọ́ agbọ́n lè nǹkan tó tutù lọ́wọ́ ejò. pẹ̀lú àwẹ̀. ìdájọ́ ńlá ni wọ́n sọ lónìí àyẹ̀mọ́ yìí nǹkan táwọn ẹjọ́ fi dẹ́rù bà wá ló já lẹ́sìn nísìn tí a bá kọ̀ lẹ́mọ̀ ẹjọ́ náà ní kẹfẹ́ yóò pọ̀ láyé ju wọn kan lọ. láàrin tó kúnlẹ̀ tí mo fẹ́ sọ ní àlẹ́ àdà sókí ká máa lọ ládàbí kí ni yálò àkìlú ní ẹ̀kọ́ ti pọ̀ jù fún ọ. láwọn tí mo rí sí máa ń yà mí lẹ́nu Yorùbá pé 1 million tí wọ́n fẹ́ kí ọkọ wọn ní bàbá ní wọ́n máa kí ọkọ wọn o bàbá ó wàá kúnlẹ̀ pẹ̀lú okùn méjèèjì nígbà tó lọ́nà tó wá gbégbàdé tí bàbá tó ní ọtún ní challenge tó wà physical challenge wọ́n tún wá lọ bá wọn kí ló ti sọkọ jẹ tó fi deny rẹ̀ sòwúkọ̀ sí agbóró ní yàgbẹ́ tó láyé sú ọ oṣù mẹ́rin ní tẹ́ yàgbẹ́ lónìí torí ẹ wá wọ ọdún tí bàbá yìí ti ń bọ̀ tí àwọn mánéjì wọn nítorí bàbá màmá ò wá ṣiṣẹ́ wọ́n ti ṣọ́ọ̀bù wọn pa wọ́n ní kí ló lóní kí n tó dé nǹkan mí èdè ti ṣe ibi tí mo ṣiṣẹ́ rè mo ti jèrè ayé ẹ jẹ́ mo ṣiṣẹ́ lára ọkọ mi. ìlú ọtí ọkọ ṣe mọ́lẹ̀ ni pé òun kiri lọ ìwọ̀n tó ẹni ó ti tọ́ ó ti gbé mu ó ti fìgbé rárá gbogbo ọdún tó wọ́n ti ní challenge message kó yẹn ẹ̀fọ́ lẹ́tẹ̀ rí ẹ̀jẹ̀ bẹ̀ ti rí tónítóní ni. ìyá ẹ̀ náà ni bá ẹ̀dọ̀ àbí mo wí nǹkan mi ni. òun tọ́ lábí dáwọn. ẹlòmíràn ti ṣe ọ̀rọ̀ sọ́sọ́ kan tó ti gbé sódà wọn adéńdọ́tọ́ mẹ́tò kó kalẹ̀ ní àwọn kéṣe nù wọ́n fi tiẹ̀ bí tèmi lọ́wọ́ ọlọ́run mi ò retí mi lọ òun mẹ́tẹ̀ yóò pa ọkọ̀ dànù yóò fi kílò dín ní mú ni àdúgbò fún ní májèlé ọlọ́run kò ti fún ní challenge tiẹ̀ náà yóò tún fi tiẹ̀ kún tọkọ. ìdákẹ́ sọ̀rọ̀ nìkan tó ṣerú ẹ̀ tó yẹ ọkọ rẹ̀ báwo irú tí bàbá nìta ni ò lè rí ẹgbẹ́ ìyàwó lẹ́tí ẹgbẹ́ ìyàkọ́bá ẹ̀ lẹ́tí ń bá ìyàwó lẹ́nu pọ̀. Subhanallah. ó ní kò rí a. ìyá máa ṣe tá ṣe lọ. sáà má dùn. ẹ̀kọ́ ló sí ẹ̀rọ rere. kò dára o. kẹ́tẹ́ tó yíwọ sọ. àkúbọ̀ délé rẹ̀ ṣùgbọ́n fún ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yíwọ. ọmọ bọ̀ wẹ̀ ọ̀kú báyìí ọ̀lẹ́ yìí ọmọ ọlọ́run. ẹni tó rí kí ni. kí ló sì bá ọkọ̀ lẹ́tọ̀ ní kárọ̀ sùn. Allahu Akbar. ẹ dákẹ́. ẹ dákun. tó bá rí bẹ́ẹ̀ lọ́nà lè kí á mọ̀ ẹni ìyọnu ọlọ́run wọn. Àmín. tó bá tiẹ̀ kú sẹ́tẹ̀ sí lára ọkọ wọn gbajúmọ̀ ni wọ́n fa ìyá ìkọjá lẹ́dẹ̀ẹ́dẹ́ o. olówó. bàbá ń sọ̀rọ̀ lọ́rọ̀ àdéfẹ́ yìí ní máìkì ẹlòmíì lè kú mu lọ. bàbá ń sọ̀rọ̀ kó lè bá àyẹ́ yìí obìnrin tẹ́ wọlé látàyé ọkọ wọn ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ka tí mo sọ̀rọ̀ ẹ̀rù pé wá sí ẹ̀bì ni ọ̀rọ̀ tẹ́ ìkọ́lẹ̀ yẹn lè jẹsẹ̀ fowó. ọ̀rọ̀ nígbà tí wọ́n ti wà lórí àárẹ̀. gbogbo tí máa tẹnu mọ́. gbogbo tí ìyá máa ń tẹnu mọ́. bàbá ṣe ń ṣẹ̀yìn. wọ́n máa béèrè bàbá pé bàbá ṣe mi ò ṣẹ̀yìn. bàbá òun fún un lésì pé wàláhì ọ̀sẹ̀. ló yọrù sí ọ. wọ́n wà níta ló ń ṣẹ̀. wọ́n wà níta làwọn ṣẹ̀. Ọlọ́run ló gbé wá. wọ́n ní ẹ̀ẹ́sẹ̀ nìkan Ọlọ́run ló gbàdánwò wá. ọmọ yìí bá dọ́dọ̀ rẹ̀. ọmọ yìí bá dọ́dọ̀ wọn. ẹ tọ́jú bàbá o. ẹ tọ́jú bàbá ni wọ́n sọ fún wọn. ẹ má jẹ́ bí ó pa bàbá o. ẹ má jẹ́ bí ó pa bàbá o. wà ń lọrin. ìgbà táwọn wà ń lọrin. ọmọ rẹ̀ lálọ kí wọn. táwọn lọ kí wọn. ó gbé bàbá ń kọ́. bàbá ń kọ́. ṣé ń tọ́jú bàbá. ẹ má jẹ́ bí ó pa bàbá. ẹ má jẹ́ bí ó pa wọn o. ebi bá ń pa bàbá. ebi bá ń pa bàbá. bàbá ò ní sọ̀rọ̀. bàbá ò ní sọ̀rọ̀. kájọ ni. wọ́n kàn kájọ ni. ẹ má jẹ́ bí ó pa wọn. wọ́n ní ká fi kú ètò wọn tẹnu mọ́nu. ó ti tó bàbá. ṣe é gbọ́ ọkọ wọn ló sọ̀rọ̀ yìí o
lọ hospital ní dájú sọ yìí ìwọ kan lówó ní lásán ọkọ rẹ yá sáré wẹ̀ ó lè dín ìwẹ̀ kó tó dé tó àti ọmọ síbà dé nù ọ lọ́jọ́ ó lọ bí kọ́mọ̀dé mọ́ ní sọkọ rẹ̀. ọ̀rọ̀ ló gbé wàdà. ǹgbẹ́ tí wọ́n lọ kí wọn lè lọ́mù ọwọ́ kí mi ń bá lórí sùnlẹ̀ wọ́n jòkó ni ọwọ́ kí mi inú mi wá dùn torí pé tí nǹkan ó bá sọnù yìí tójú ní nǹkan sọnù ni òwe tí wọ́n pa fún mi ni pé nígbà tí ẹ kú sọ láti rí mi náà bí nǹkan ó bá sọnù yìí tójú ní nǹkan sọnù ni. Ìyá gbà fún wa. Bẹ́ẹ̀ ni Mẹ́kà lọ́dọ̀ ọ̀nà Mẹ́kà 2002 àwọn bá Gombe wá Gombe state èmi bá Kwara lọ ní bá ń gbọ́ lọ́bẹ̀ kánóbì wa mú ìdí ní ọba owó o. Àràfà náà ládé tí mo dì mọ́ wọ́n fà. Àwọn òbí báyìí kì í pè mí bàbá mi ìlú oníyè first Mẹ́kà mọ́ ní àná oṣù kọ̀ ẹ̀yìn náà ni ó parí olójú ẹjọ́ ìjábá ni. ẹjọ́ lọ ni. Àjọ lọ láti ẹjọ́ wà mẹ́rin. Mú ìdí ní ọ̀fà. Mú ìdí ní ọ̀fà. Mú ìdí ní ọ̀fà. Ọba ń pariwo mọ́mú ilé ọ̀fà rẹ̀ bá gbọ́ lálejò. Wákìlì. Ibi tí a ti fẹsẹ̀ rìn wá. Àwọn ni kí wá dé Mẹ́kà kiri rí ọ. Sáà pàdé ní àbá ní pàdé. Ìyá kan nìyẹn. Ìyá kan nù. Ẹ̀rù bàbá àti báyìí sọ̀rọ̀. Ẹni torí kí ni? Ẹ dágbére nítorí kí ni? Mo tí Yorùbá mọ̀ náà fi dẹ́rù báyìí àti lọ àti dé. So, ògbà ní lẹ́bàá àti báyìí sọ̀rọ̀ pa àbẹ̀ni tí ò bá tẹ́ lókù. Ẹ̀ ń gbọ́ àbẹ́ ìdáhùn. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ tó kọ́ wọ́n sọ? Ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ díjú ní ìsìn bóyá ọkọ̀ jẹ́ lè sọ bẹ́ẹ̀. má ti kú. Wọ́n wọ̀ tí ìkú kan díjú. Àdìjú ṣebí ẹni kú. Ọgbọ́n gẹ́gẹ́ rẹ̀. Òrò àkú wò kárí. Àdúkọ́lọ́gùn orúkọ́lọ́ ìjìnbọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ máa bọ̀ ọ́rọ̀ àdúgbò. Mo sí ẹ wá sí kó tó jí. Ẹ bá ń ṣe lórí ibú yìí. Bàbá àlọ́jọ́ tàbí ẹ̀rọ máa ń tẹ́sọ ti kí àwọn lọ́dọ̀ náà. bí ẹ dín náà nù wàzà ojú ha. Bàbá ńlá ọ̀rọ̀ láàrin èèyàn kọ́pọ̀ èrè sọ bẹ́ẹ̀ jáde. Tí o fi dùnú ìyá wa lè lè ọmọ lábẹ́lẹ́lẹ́ ń tọ́kọ̀ tí o náà sọ̀rọ̀. Lẹ́yìn kí n fi ń kọ́ lala káàkiri. Màmá tọ́jú àwa púpọ̀. èyí wá jẹ́sàn. Sọ́dọ̀ ìwà gbàdúrà lára yín. Àbí? ìyá ló ti dé. Ẹjọ́ lọ káì àṣàrójò ẹ̀yọ́ obìnrin ẹ̀ káì fà. Ẹgbọ́n ọ̀rọ̀ bá kẹ́ káì. Bẹ́ẹ̀ bá káì tọ́lọ̀ bá káì yín tó. Ẹ wà ní o. N tẹ́lẹ̀ fà ní o. Kí ni jẹ́ lọ́dà bí? Kí ni jẹ́ báyìí? Al-arabu jima'u khisal khair fil abdi. Òun ni kí dáadáa kó kó dọ́là rẹ̀ dá. Kó má láhùn. Kó ní tẹríba. Gbogbo tó bá ti jọ kan dáadáa ní ìpínlẹ̀ ládàbí moral kéèyàn lẹ́kọ̀ọ́. Ẹ̀tọ́ wà bí tí o bá lẹ́kọ̀ọ́ olómọ̀. Ọjọ́ tó bá kú ara yóò sọ̀ka lórí ẹ̀. Ṣọ́wà rẹ̀. Jọ̀mọ́. Àwọn ọmọ ní ilmu àádọ́ wà ilmu ìsìláhì nìsá àwọn ìkìtà. Ìmọ̀ aládàbí ẹlẹ́dọ̀gbẹ́lẹ́dọ̀gbẹ́lẹ́dọ̀gbẹ́lẹ́dọ̀. Kíákíákíá. àti 180 200. Lébi kìí bọ̀. àti wà lẹ́sìpẹ́sì. Wọ́n ti ń jẹ́ ìmọ̀ aládàbí. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Orin kí ni ìmọ̀ kan kéèyàn ó sọ ẹnu rẹ̀. Sọ. Nígbà tí ìdè èèyàn, ìyá yóò sọ táàbì ìgbẹ̀sán tí a bá dàgbà sí a. Ṣùgbọ́n wà ló tàn agbọ́ àwọn ìyá tó ṣojú ẹlẹ́dẹ̀kọ́ yìí àyà amágájíà nígbà wo akéèké tí ma yọwọ́ tí ìlérè dáadáa ẹ̀ka wò mí sọ̀sọ̀ ní àá sọmọ náà rà bíbí tó wọ́n bá fi bírò yìí kọ́dọ̀ mọ́ fún lọ́mọ ọlọ́run sì fún. jò ní kò bímọ.
torí rú mi ló wà nílẹ̀ ìjọ náà lọ́dọ̀ ọ̀nà. Ó sì lọ́wọ́ fẹ́. Kò sómi ilẹ̀ irú mi ló wà nílẹ̀. Ọlọ́run tí mo kọ fún ọdún ọ̀nà ọ̀fẹ́ ọ̀ ní pítọ̀ yìí kúrò. Ẹ̀yin tẹ̀ wá bí tẹ̀ máa sọ̀rọ̀ tí ò dá sọ́mọ lọ́mọ bí ẹ bá dẹ́gbẹ̀ ẹ́ díyà. Àwọn òṣèré sáré lórí ni. Nígbà ìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀. Nígbà tí ìyàwó ẹ̀rọ kí ìlú ń bẹ tẹ́ ń control millions. Wọn ò sì sọ sí à. Nínú obìnrin tó lè sẹ́kọ̀ọ́ owó láyé ìyàwó ẹ̀rọ kí ìlú wà. Wọ́n mọ̀ bá a lọ wá sí pẹ̀lú sí ẹ́ láwọn tí wọ́n ń kó lọ́rọ̀ lọ́wọ́. Ẹ wá bí o ẹ̀yẹ́ tẹ́ ga díẹ̀ náà mo fi kún. Tọ́lẹ̀ ló jẹ́ gbádùn ó dọjọ́ alẹ́kẹ́jọ́ ọ̀bẹ ti farapa. Káwọn ti fẹnu gbọ́ ọtí náà àlákà wa kódà ó ti mọ sẹ́yẹ fún ọ lónìí. Mo ní nǹkan tìrọ̀ mọ́tì ìfìní wa ọlọ́pàá ń ṣe nǹkan ọlọ́dà ń ṣe wá lọ́ba láàfin. Gbogbo ti bàṣẹ́ ìlú rẹ̀. Àmọ́ túláàsì mo sọ́nà rẹ̀ kí n wá bí lónìí ni. Àmì dèrè. Rí létí yá ẹgbẹ́ wọlé ni. Bẹ́ẹ̀ kọ́ ilé sí gómìnà ló wà sí. Síbẹ̀síbẹ̀ ìtẹríba pọ̀, gbogbo nǹkan pọ̀. Ó ní tí wọ́n fi ń ra ọlọ́run sí tà fún wa. Èyí ìta lónìí tí ó bàjẹ́. Adé owó kan sí kí n gégé sí mẹ́rin méjì pẹ̀lú yín. Tẹ́ ẹ bá wo tìyá ẹ̀, yóò fẹ́ sí ọ̀rọ̀ sọ́sọ́ bẹ̀rẹ̀. Èló làjọ tó ń dá tí gbéraga ń bọ̀, owó tí ò gba bẹ́rẹ̀ wákàtí. Àbọ̀ ń gbà bí kọ́múlé láńtà lọ́nà. Lápò. Àbí lápò. Wọ́n gbọ́, wọn ò dáàmú. Ẹni ìrònú ẹgbẹ́ wa lónìí tí mo mú àmójọ lápò. Ẹ̀fọ́ra mọ́ bá. Bọ́wọ́ ìlú akíri náà tó wá jẹ́ wòlíì ẹni kiri ẹni mọ̀ lè ṣiṣẹ́ wòlíì. Kò pọ́nú ọkùnrin tó lè fi gbéyàwó fẹ́ ga jù lọ tí ò lè bá àràwọ̀ rẹ̀ jẹ́. Bàbá sì láti di tó jẹ́ lọ, àwọn ọmọ mẹ́kà. Ẹgbàgbé ẹ̀, wọ́n ní àṣírí tààrà. Torí mo máa àwọn àti dáàdì mi. Ó kàn bàbá tó ní àtàlẹ́ kan sọ. Ìgbàlá wà nílé kí onídìí ògùn. Níbi tí wọ́n ti kọ́kọ́ ta ń jẹun, ibẹ̀ nílé kí ó wá wà. Tí wọ́n ní sọ mi kàkán bẹ lágbàdá rẹ̀ báyìí. Kíláàsì mẹ́jọ là ń lò jọ́nà náà. Dáàdì mi àti ọ̀rọ̀ kí ọ̀gá ọmọ ló mọ̀ tá ń jẹ. Náwó bí ọ̀rọ̀ kò mọ̀ jẹ́ àlùwà kí. Àwọn ọlọ́pàá súnmọ́ ọkọ̀ ní òjò parẹ́ lòdì. Wọ́n wọ́n jáde ó sì mú bẹ́ẹ̀. Àwọn ọmọ yẹn kéwù àwọn kúrẹ́ tààrà àwọn bá tẹ́ kọ́ aná ní ọmọ ọ̀nà kí ẹ̀rọ ti àdìdí rú àdìdí rú jìjìjì àdìdí rú ìwà rere ìwà rere ìwà rere ìwà rere. Ṣẹ̀rífù rẹ̀ wọlé tí mo wọ́n sì gúnyà rẹ̀. Èrè ni wọ́n ń sọ. Àwọn bàbá tí ẹ kọ́ alẹ́ pẹ̀lú dáàbì ni tọ́lọ̀ méjèèjì 5 and 6 ni wọ́n. Wọ́n jọ dá nǹkó ni. Wọ́n jọ dá lé kí ó papọ̀ ni wọ́n jọ kó àpapọ̀ ni. Wọ́n jọ mọ̀ díyàn sàárì. Dáàdì yóò máa sọ lórí microphone. Bàbá rẹ̀ kí wọ́n mú ọ̀pá. Wọ́n ti gbìyànjú jù. Gbogbo jáde jẹ mí. Gbogbo àwọn olóyè. Wọ́n mọ̀ díyàn sàárì ká. Tẹ́bà tí gbọ́dọ̀ dájẹ́ ni wọ́n máa sọ bẹ́ẹ̀. Láti agbolé wọ́n fẹsẹ̀ rẹ̀ dé àmúyóyè. Wọ́n sì máa ń daṣọ bora ni. Tí wọ́n fi wá jí gbogbo àdúgbò kó. Wọ́n máa ń daṣọ bora ni. Wọ́n á mú ọ̀pá lọ báyìí. Ẹ dákun kákan sinmi ni tí ẹ bá ní kó ọmọ ẹyin olórí bó sì bínú kú sí ẹ̀ lọ́rùn.
ما في الحياة ما في الحياة بقاء ما في الحياة ثبوت العدم مع الله ومع رسوله صلى الله عليه وسلم ومع الخلق كرمكم الله ما في الحياة بقاء ṣẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run nípa kọ́ mọ̀ ronú pé ó ṣe lè kẹ́ àbẹ̀fẹ́ tí ò kémi dọ́dọ̀ bá ti ń fẹ́ nìkan wọn ara rẹ̀ wò sí ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọjọ́ orí ọlọ́run pé ń ṣàbùsí nù èèyàn kí o tó wọ náà ọ̀rọ̀ fẹ́ kú torí wa àwọn tí o tó wọ náà ti kàn wọ́n bẹ́ẹ̀ odò ni oníjàmbá tó ń tàbújá dé nù ṣe tó kíkà wà náà ké ni olùsìmọ̀ yìí tó kó bọ̀ wo ní gbàka mọ́tò lẹ́dí mẹ́ẹ̀ẹ́dógún tó ń bọ̀ báyìí dákẹ́ lọ́tọ̀ àbá tí ń jágó káàbọ̀ bàbá tiẹ̀ sòsì nǹkan tó nù. mi ò jẹ́ ṣe òmùjú kó máa ní mo ti parí dìgírì mi lọ bẹ́ẹ̀ ni ṣèwé lọ. ìgbìyànjú ni wọ́n náà lọ wò ó bá ní padà lọ́nà. máa fi الحياة ثبوت ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo ìdájú tí bá ti ń jẹ́ sí ọlọ́run o kò sí ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ni gbogbo tó náà bá ti fàìnà bẹ́ẹ̀ bá lóun ó tu ayé ló tù kalẹ̀. ó ní kí lọ́ba lóhùn sà sóbẹ́ tó sẹ́yìn wò kọ́ ẹ fi tẹ́ ẹ sàyìn lọ́wọ́ bí kádàrá ọba ní takò o sàgbákò ọmọ kí o kàn àgbákò ni o bọ́nú àṣírí ni ìyá fẹ́ èyí tí ò rí ya ó gbòdìdì ìwé lọ wọ́n wá pé wọ́n ní ọkàn ń ṣera rẹ ni èmi kan ò lè tún ara mi ọ̀rọ̀ pé tí mo dìjọ́ yìí ló là mí ni àṣẹ ọlọ́run ló là mí kì í ṣe tákàndá tí mo kó jọ yìí. نبني البيوت وحتما nígbà tí wọ́n kéde yín lórí rédíò lánàá àtọ́gbé ń sọ̀rọ̀ fún wa ní à ó ní mo kí bàbá aródò bíi ti ń sàfà bẹ́ẹ̀ ní sí kọ́ńtíráàtì ẹnìkan sì ń kùn náà ìmọ̀ ẹ̀rí ó ní ta pọ́pátì ó ní sí bàbá rẹ̀ ó dá ródò ta àtọ́gbé sì ní sọ́tẹ́ẹ̀sì sí mẹ́ òun wá ní kó kí n sílé nítorí wọ́n fi kí ni pé àáfàá ní ta pọ́pátì ń tó nílẹ̀ ó nílé ń ta ó sì ń kùn. àbí sẹ́jìlẹ̀ àbá rẹ̀ gbé kúrò bẹ̀ ni sábà ródò níta. Ká tó wá sí ẹ̀kọ́ pẹ̀lú ìjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kápítẹ̀ lọ́rọ̀ rẹ̀ ẹni táwọn ní gbà ní kẹ́ máa fi nǹkan tí ò ṣe kẹ́ máa fi wú ọ̀ràn èèyàn máa là. Ẹ kírun èwo ni ẹwọ pàtàkì rùn indiscipline. ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí kódà àbí ìjẹsẹ̀ wa kó síra àbọ̀ ilé ọ̀rọ̀ tí mo ń sọ ibi tá a ti rà lọ́wọ́ pàtàkì rùn àwọn abiyẹ́ pé ibi tó ti rí kàmá bí owó bàtà kọ́. Èmi sì lè lọ. Tíra tó sọ tí mo lé lọ, ó lé ní 50. Èmi lè mi ra tíra. N bá pọ̀ ló tí mo ra tíra, ọ̀fẹ́ lè gbọ́ ọba lójú. a sì ráyè ké A sì ráyè ké, ọlọ́run tó wá fún mi ní ilẹ̀ ha. Tí o bá ké dákẹ́, wọ́n tó gbàgbé ẹ̀. تقرب تلك البيوت Ká wá ń ṣe ẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹ̀dá. Ìyá rẹ̀ kí lọ́dọ̀ tèmi o, wọ́n sí aláyọ̀. alhamdulillah Wọ́n náà wí tiẹ̀ tó rárí critics. alátakò Alátakò. Yóò tún wí tiẹ̀ ní ìṣẹ́sọ́kà. Tó o bá tó ọ jáde bì. Èmi ní kọ́kọ́ ṣáájú ọmọ lóko. Arójò ẹgbà owó lọ́wọ́ wa.